kúrọ̀lẹ́ o gbogbo ọmọ káàárọ̀-o-jíire. A kí gbogbo ọmọ Yorùbá jákèjádò gbogbo àgbáláyé pé ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán according to the time tí olúkálùkù wa wà. A bẹ̀ yín, a rọ̀ yín, ẹ bá wa gbọ́wọ́lé share button bí ẹ ti máa ń bá wa ṣe ní gbogbo ọjọ́. A ní wá yín tì o, bẹ́ẹ̀ ni ẹ̀yin náà ò ní wá wa tì lágbára àṣẹ Èdùà. A jọ máa délẹ̀ lérí ni o. Ẹ káàbọ̀ sórí ètò. A kí yín, ẹ bá wa gbọ́wọ́lé share button. Ọwọ́ tí ẹ fi ń tẹ share button náà ẹ ẹ̀ ní fi gbọ́mọ sí o lágbára àṣẹ Èdùà. Mo kí tí a bá wọlé olórí ilé lákọ́kọ́ kí, mo kí ọ̀gá mi Mr. Ọláyọmí Kóìkí tí a mọ̀ sí Koiki Media, the great media a ní ọkùnrin tó ń sun rárà fọ́kùnrin ẹgbẹ́ ẹ̀, akọ iṣẹ́ ló ń ṣe, akọ iṣẹ́ ni bàbá yìí ń ṣe. A dẹ̀ kú ọdún Ẹ̀san tó ń ké lọ́wọ́. Àní àṣírí yín ò ní bò o, bẹ́ẹ̀ ni. Gbogbo ẹ̀yin tí ẹ mọ̀ ńpa bí wọ́n ṣe ń bayé ọmọ Yorùbá jẹ́, gbogbo yín tí ẹ wà nídìí pé gbogbo iṣẹ́ ibi tí ẹ̀ ń ṣe tí ẹ rò bóyá kò ní wọ̀n, àṣírí yín á máa tú ni o, àṣírí yín ò ní bò lágbára àṣẹ Èdùà. Ìbáà jẹ́ ọmọ Yorùbá tẹ́ bá wà lára gbogbo ọmọ Yorùbá tó bá wà lára wọn, àṣírí yín ò ní bò o, àṣírí yín á máa tú ni, bẹ́ẹ̀ ni. Ọdún Ẹ̀san, ìránṣẹ́ Ọlọ́run yẹn sọ ọ́, ó ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan máa ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tá bá dẹ̀ ní parọ́ tanra wa. Ǹjẹ́ ó ti ń ṣẹlẹ̀ àbí kò tíì ṣẹlẹ̀? Just last week ni ìránṣẹ́ Ọlọ́run yẹn ṣẹ̀ sọ ọ̀rọ̀ yẹn. I think Sunday tó lọ lọ́hùn-ún àbí? Kì í ṣe Sunday àná. Bí man yẹn dẹ̀ ṣe sọ́, a dẹ̀ tí ń rí àpẹẹrẹ ẹ̀. Lánàá, a lot of things ló ṣẹlẹ̀ nínú orílẹ̀-èdè location 419. A lot of things ló ṣẹlẹ̀. A tiẹ̀ tún rí plane kan náà tó tún já ní Zina Port Harcourt. Ó wà lára nǹkan tí man yẹn sọ. Ọdún Ẹ̀san tí àṣírí yín ò ní bò, ó ti dé. Tí agbára wa ò bá ká yín, táwa ò lè bá yín jà, táwa ò níbọn, táwa ò ní àdá, nǹkan tẹ́ fi ń da ojú ìjà, tẹ́ fi ń kọjú ìjà sí ọmọ Yorùbá nìyẹn. Àwa wá ná Ọlọ́run tó ṣetán láti gbèjà wa jà. Ọlọ́run tó ju ẹ̀dá lọ. Ọdún Ẹ̀san náà ó dé. Gbogbo ṣèkàṣèkà, ẹ jẹ́ á máa rántí ọjọ́ àti sùn. Gbogbo ṣèkàṣèkà, ẹ jẹ́ á máa rántí ọjọ́ tí à á gbé apá, tápá ò ní ṣe gbé mọ́, ọjọ́ tá à gbé ẹsẹ̀, tẹ́sẹ̀ ò ní ṣe gbé mọ́. Tó dẹ̀ jẹ́ pé gbogbo wa ló máa ṣẹlẹ̀ sí bóyá a fẹ́ bóyá a kọ̀. Dédé ọjọ́ àti àsìkò lèèyàn ò wá le sọ. Èèyàn míì wálé ayé, ọwọ́ àárọ̀ ló ti padà. Èèyàn míì wálé ayé, ọ̀sán ọjọ́ ayé ẹ̀ ló padà. Ẹlòmíì wálé ayé, alẹ́ ló tó padà. Ǹjẹ́
àtẹni tó padà lọ́sàn-án àtẹni tó padà lálẹ́. Kí ni èmi àtiwọ́ kí la ma fi kí ni a ma jíyìn fún Ọlọ́run Elédùmarè tá bá dọ̀hún? Iṣẹ́ kí la ma sọ pé a gbélé ayé ṣe? Nítorí pé tá bá kú tán, kò sí pé mo ní mọ́tò ọgbọ̀n, mò ń gbé márùndínlógún lọ ńbẹ̀. Kò sí pé mo nílé 20, màá gbé mẹ́wàá lọ ńbẹ̀. Kò síyẹn. Tíkú bá ti já okùn ẹ̀mí olúkálùkù, ló bá tán. Kò sí pé mo ní trillions of naira kankan sí báǹkì kankan. Mo fẹ́ máa gbé lọ ọ̀run, kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. A tiẹ̀ tún rí àwọn olówó kan tí wọ́n á tún sọ pé wọ́n fẹ́ sin owó mọ́ wọn, wípé bóyá inú sàárè wọn tí wọ́n á da owó síbẹ̀. Ẹ̀ báà dáwó síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ, kò kọjá ibẹ̀. Kí la wá ń wà mọ́lé ayé, kí là ń wà máyà lọ́rọ̀ ilé ayé? Kí ló dé tí èmi àti ìwọ tí a ṣe ro ọjọ́ tí a ma kú? Bàbá Awólọ́wọ̀, bàbá yẹn ò ní ju ilé ẹyọ̀kan, dáadáa tí bàbá yẹn fi jáde láyé. Kódà mọ́tò ẹ̀ kò ju ẹyọ̀kan. Ẹ wo Abíọ́lá, b'Abíọ́lá bó ṣe kó ọrọ̀ jọ tó. Ìgbà tọ́lọ́jọ́ dé, ṣọ́lọ́jọ́ ò gba ẹ̀mí ẹ̀ ni? Ta ni ò ní kú? Wọ́n ní awáyé má lọ ò sí, gbogbo wa la jẹ gbèsè ikú. Gbogbo yín wá, ẹ wá jókòó, ẹ jókòó sílé ayé, ẹ̀ ń lo ipò, ẹ̀ ń lo agbára. Ẹ gbàgbé ọjọ́ àti sùn. Ẹ gbàgbé ọjọ́ àti sùn. Ẹlòmíì kú, àti lè kéde òkú ẹ̀, ó jẹ́ ìnira. Ṣùgbọ́n gbogbo ohun tí ẹ rò bóyá ó pamọ́ nílé Aso Rock yín yẹn ṣìṣe á tì yín, á jẹ́ kẹ́ ẹ tu síta. Fúnra ara yín lẹ̀ ń tu síta. Bẹ́ẹ̀ni, ẹ̀yin ṣì ń wò ó pé Nàìjíríà ò ní crash, pé bóyá kò ní, ẹ̀ ń tanra yín. Yóò ṣẹlẹ̀ lọ́jọ́ kan. Bóyá ẹ fẹ́, bóyá ẹ kọ̀, á ṣẹlẹ̀ lọ́jọ́ kan. Nítorí pé àṣẹ Elédùmarè ni. Kò sẹ́nì kankan tó lè dá iṣẹ́ Ọlọ́run ọba dúró. Ọlọ́run ọba á dẹ̀ ti sọ́. Nígbà tí àrídájú ti wà wípé omi la fi dálé ayé, omi la fi pín ojú àlà olúkálùkù, tí àrídájú ẹ̀ ti hàn fún wa. Ẹ wá rò bóyá ìlú tí ẹnìkan tó fipá tó fi so papọ̀, ẹ rò bóyá kò ní wá padà wá crash lọ́jọ́ kan? Á crash. Kò sí bí ẹ ṣe kò sí nǹkan tí kò sọ́gbọ́n tẹ rí dá sí. Kò sí ọgbọ́n tí ẹ rí dá sí. Nígbà tó bá wá ṣẹlẹ̀ tán, àá wá wo ìtàn tí ó máa sọ nípa ti èmi àtiwọ́. Tẹni tó fi ògo ológo tó fi kọ́rọ̀ jọ. Ìtàn á sọ nípa ẹ̀, á sọ nípa tèmi. Ìránṣẹ́ Ọlọ́run náà ní kẹ́ ẹ lọ wá nǹkan ìjà. Nǹkan ìjà bíi ti Bíbélì kọ́ là ń sọ o. Wọ́n ní kẹ́ ẹ lọ wá nǹkan ìjà kalẹ̀. Nítorí pé wọ́n ní kàsálà máa burst ní kòpẹ́kòpẹ́. Wọ́n ní kàsálà máa ṣe kíni? Wọ́n ní ó máa burst ní kòpẹ́kòpẹ́.
ẹ̀yin kan ẹ wò pé bóyá bí eré ẹ má jẹ́ kó bá wa lójijì o. The only ẹ̀yà tí ò múra fún nǹkan tó ń bọ̀ òun làwa Yorùbá. Ẹ já gbọ́rọ̀ lẹ́nu ìránṣẹ́ Ọlọ́run náà. Get freedom. The solution is that if you want your freedom to be easy, there will be war. I told you I see war. You are a pastor, you are an evangelist, you are a bishop, you will have gun. Don't be deceiving yourself. Say, when is Nigeria going to be free? Get freedom. The solution is that if you want your freedom to be easy, there will be war. I told you I see war. You are a pastor, you are an evangelist, you are a bishop, you will have gun. Don't be deceiving yourself. Òdodo ọ̀rọ̀ ni gbogbo wa ti gbọ́ lẹ́nu ìránṣẹ́ Ọlọ́run. Kódà bàbá yẹn sọ wípé aeroplane máa já. Lóòótọ́ lódodo kò pé ọjọ́ mélòó kan sí o. Aeroplane já lóòótọ́ o. Gbogbo wa náà la rí eléyìí tó ṣẹlẹ̀ ní Port Harcourt lánàá. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú lé ọ̀dọ̀ ti bàbá yẹn, ẹ já yà bàrà sí ọ̀dọ̀ olóyè. Mo wo àwòrán kan tí brother mi Saheed Ire tí ó fi síta lénìí. Ó sọ ọ̀rọ̀ náà gbogbo àwọn olóṣèlú tó bá gbọ́ ọ̀rọ̀ náà, kódà tó bá jẹ́ pé ẹ ní ọ̀rọ̀ gbọ́ ni, tó bá jẹ́ pé àwọn olóṣèlú wa ní ọ̀rọ̀ gbọ́, àtara ọ̀rọ̀ tí Saheed Ire sọ yìí ló yẹ kán ti múlò, kán ti kọ́gbọ́n. Nítorí pé ó sọ to the extent pé ó ní Muhammadu Buhari, ó ní ǹjẹ́ ó máa mú DSS dání lọ sọ́run, which is true. Ẹ já gbọ́rọ̀ lẹ́nu Saheed Ire. Mi ò gbàgbọ́ pé Muhammadu Buhari kan náà alágbára Nàìjíríà, Muhammadu Buhari kan náà ó kú kẹ̀. Ìgbà tí mo wá gbọ́ pé Muhammadu Buhari kú, àyà mi sì já, àyà mi là gàrà pé ogun dé. Torí gbogbo ìgbàgbọ́ mi látàlẹ́ àná tó ti túfọ̀ ẹ̀ ó kú, mo ti rò pé DSS ó ti fúlù ẹnu géètì Ọlọ́run, wọ́n á ti sọ̀ráǹdì géètì Ọlọ́run tó yẹ pé ìbọn tó máa kó, mo mọ̀ pé DSS tí ó lọ sí ẹnu géètì Ọlọ́run, mo ṣúọ̀ pé wọ́n ó tó 500,000. Bọ̀ mi wá gbọ́ nǹkan kan àti sójà àti DSS àti lọ́yà àtàdájọ́ àti gbogbo ìmọ̀ gbọ́ nǹkan kan. Muhammadu Buhari mọ̀ ti kú, ó yẹ kílẹ̀ rọ́ kílẹ̀ yí àwọn ni. Àṣẹ Muhammadu lè kú, Buhari kan náà lè kú. Ilẹ̀ rẹ̀ tó ń jà fún tó fẹ́ gbà àwọn báyìí sìn, ọ̀nà ọ̀run ló ti padà lọ gbà. Ọlọ́run, Saheed Adugan, Afáfàtáì, tẹ́ ẹ̀ bá wó kókó mọ́ lórí burúkú ẹ̀ lórí lọ́rùn. Ó bá jẹ́ pọ́lọ́run lè fún òkú láyè láti ríra ni, ó yẹ kí ẹ̀yin méjèèjì kọ́kọ́ pàdé Buhari kẹ́ kọ́kọ́ lù, torí kò sí security tí ó tẹ̀lé, kò sí, ó máa dá wọlẹ̀ sùn ni, kò sí security kankan báyìí tí ó tẹ̀lé báyìí. Gbogbo àwọn DSS ẹ̀ kò sẹ́ni tí ó tẹ̀lé báyìí. Abẹ́fẹ́ tẹ̀lé ni, ẹ bá fẹ́ tẹ̀lé rẹ̀ mú sniper tí gbogbo yín jọ kú papọ̀. Kò sẹ́ni tọ́lọ́run ọba ò jù lọ o láyé. Kò sí. Pẹ̀lú gbogbo ẹ̀yin Yorùbá ọmọ àlè tẹ́ sọ́pọ́tì Muhammadu Buhari pẹ̀lú nǹkan tó ṣe ń gbà yẹn.
lágbára ìgbìmọ̀ rẹ̀kọ́dún ètò parí wọ́n tún fọ òkú ẹ̀yìn náà àṣẹ gbogbo ẹ̀yìn tẹ́ sọ́pọ́tì pé nǹkan tí Muhammadu Buhari ṣe dáa àṣẹ nínú níta ni adá ẹ̀mọ́ ni wọ́n tún fọ òkú ẹ̀yìn náà àṣẹ àìsàn ó mú yín ikú àṣẹ pa yín gbogbo ẹ̀yìn àṣẹ òṣìkà tínú yín dùn pé nǹkan tí Muhammadu Buhari yẹn ṣe tó ṣe fún ilẹ̀ Yorùbá kó dáa gbogbo bá àjọmọ Yorùbá ni ẹ̀ bá àjọmọ aládé ni ẹ̀kan kíkan orí o jẹ́ tó sì mọ̀ pé nǹkan tí Muhammadu Buhari yẹn tó gbà fún pé ó ṣe tó dáa àwọn ó tún fọ òkú ẹ̀ náà kí December tó pé gbogbo. àṣẹ àṣẹ ò bá jẹ́ ọba ò bá jẹ́ ìjòyè ò bá jẹ́ olóṣèlú ohun tí ìbá òkú jẹ́ tó bá ti sọ pé ohun tí ó ṣe yẹn kó dáa tó tẹjọ wà lára wọn àbí bóyá ó kọ̀ tẹ̀ dùn mọ́ ẹ nínú pé nǹkan tó ṣe é dáa wọ́n máa túfọ̀ òkú ẹ náà láìpẹ́ láì jìnnà àṣẹ́gun. Ọlọ́run ọba ẹ̀ ní escape ẹ̀ so Muhammadu Buhari ó lè kú akútukú rẹ lọ́nà ọ̀run akúfàsì ni ó jẹ́ nínú ẹbí ẹ̀ gbogbo ṣe ń jẹ́ tọ́lọ́run from your generation to generation ẹ̀ mọ̀ kú ni gbogbo ṣe ń jẹ́ tọ́lọ́run èmi ò sọ pé kẹ́nìkan kan mọ́ sọ̀rọ̀ ẹni tí ó sọ̀rọ̀ náà tí ó sọ pé òun fẹ́ wá bú mi àbó fẹ́ wá gbé mi òun náà ó kú ni ẹ̀yin ìkà bẹ́ẹ̀ ṣe mọ̀ gba ẹ̀yin ẹni burúkú tó ń bẹ láyé yìí tẹ́lẹ̀ ní jáwọ́ nínú iṣẹ́ ibi bẹ́ẹ̀ ṣe máa gba èpè lójú ayé yín àti lẹ́yìn ayé yín nìyẹn you don't deserve rest in peace and you don't deserve honour you are just the president for criminal president for kidnapping ò ní kúre akútù kúre lọ́lọ́run mo rò pé ó yẹ kí DSS ti ráǹdì ilé Ọlọ́run náà tẹ́ ti gbéwèé lọ́ọ̀yà àwọn ìwé tẹ́ mọ́ ń gbé dání ọlọ́pàá ẹ̀yìn kan ìjọba ìwọ èèyàn lásán 6 feet ìwọ tó jẹ́ nǹkan kan wájú Ọlọ́run tó jẹ́ nǹkan kan wájú ọba tó dá ẹ wá ń dalẹ̀ ẹrú ẹ fẹ́ gbọ́ ẹ̀mí tí ò dọ́là tó ń dóṣù mẹ́fà òun lè declare ẹnìkan wanted nílé ayé Ọlọ́run náà wá declare òun náà lẹ́rùn wanted ta ló wá jù nínú Ọlọ́run àtẹ̀yàn òun tó ń declare èèyàn wanted ẹni tó declare wanted ń jẹ̀bà lọ́wọ́ ó ń jẹ̀bà lọ́wọ́ òun tó wá declare èèyàn wanted àìsàn ló pa sí lóyìnbó ẹ̀yin olórí burúkú tó kù tẹ́ ń dalẹ̀ ẹrú tẹ́ fi jẹ́ kí tálíkà rí mú mi bọ́lọ́run ṣe mọ̀ pa yín nìyẹn Ọlọ́run sì ní dáríjì yín láyé Ọlọ́run mọ̀ fi ṣe ọwọ́ yín jẹ yín yà ẹ̀yin ìka èèyàn so Muhammadu Buhari lè kú pẹ̀lú gbogbo agbára tí ń bẹ lọ́wọ́ ẹ̀ pẹ̀lú gbogbo DSS tó ń wọ́n dà is it alive or dead don't bring am. ó pa Adugan ní July 1st 2021 òun náà kú ní July 13 2025 kábíyèsí Ọlọ́run ọba kábíyèsí Ọlọ́run ọba kábíyèsí Ọlọ́run ọba kábíyèsí Ọlọ́run ọba ó sì pa Muhammadu Buhari kò sì sí aláya pírẹsidẹ́ǹtì Nàìjíríà kan tí ó bí ọ kò sí DSS kan tí ó bí ọ kò sí FCC kan tó máa bí ọ ọba amúnimọ́gbára ìlẹ́yìn kan kòwé àyín wèrè kan kòwé pé ìjọba kan amúnimọ́ògùn ó wá dà báyìí àwọn olórí burúkú gbogbo àtú nínú ìdì àtú ilẹ̀ Yorùbá àwa Yorùbá àwọn ọmọ káàrọ̀ òjìrì tá a jọmọ ọ̀ríjìnà àti Fúlàní ò bá yà wá sùn àtú nínú ìdì wọ́n fẹ́ wọn kọ́ ni ìwọ tó sì wà lórí ipò lóko dáadáa ìwọ tó rò pé ó jẹ́ nǹkan ṣe wá rí báyìí pé jẹ́ nǹkan kan wájú Ọlọ́run pa Buhari ládùúgbò gbogbo security rẹ̀ Ọlọ́run pa Buhari ládùúgbò gbogbo nǹkan tó kó jẹ tó lọ fi tún nìjẹ́ ṣe ní rẹ̀jíìmù tiẹ̀ odidi ọdún 8 ní Buhari fi pláàni láti pààrọ̀ Yorùbá run Ọlọ́run gbà ní Ọlọ́run ju ọlọ ni ọyá kí Muhammadu Buhari dìde tí ò bá ti dìde ọmọ àlè ni kó dìde báyìí kó kọ́ máa di DSS kábíyèsí mo kàn fi ọ̀rọ̀ yìí mo fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ni ó sì pa òkú méjì ó sì pààyàn nílé ẹni tó sọ pé kọ́ mọ́ jiyàn gbé mọ́ ẹ sì gbókú ẹ lọ àṣírí ẹ dẹ̀ wà comfortable pẹ̀lú nǹkan yẹn ẹ sọ ẹbí ẹlẹ́bí ẹ sọ wọ́n sí kolobo ẹ sọ ọmọ kékeré ẹ sọ di opó ẹ dẹ̀ náà nílò ìjọba kan ìjọba kò kàn mí ìjọba bó bá lè bá o pa bó lè bá o bù lẹ́sẹ̀ ṣágbára náà lẹ́ ń lò yẹn gbogbo yín náà ń ṣe Nàìjíríà tẹ́ rò pé lágbára kan ṣágbára lẹ́ wá ń lò yìí ẹ̀yin dà báyìí ẹ̀yin dà Buhari rẹ̀jìmù ó wọ́ọ̀sì ju tàbáṣà lọ ṣojú wa náà Buhari rẹ̀jìmù wọ́ọ̀sì ju torí ìgbà tàbáṣà kò sí nǹkan tó ń jẹ́ kidnapping wájú ta ni Muhammadu Buhari so you can die nothing lasts forever it's only God lasts forever Ọlọ́run ọba tó create ayé àti ọ̀run ó fi ṣàdánwò fáwọn ọmọ èèyàn ni bọ́lọ̀ bá gbé agbára kan lé ẹ lọ́wọ́ má rò pé torí ìyẹn ayé ti wá tán Ọlọ́run fi dán wò ni Ọlọ́run dán Buhari wò ó sì fail Ọlọ́run dán Buhari wò ó fail kò ní ṣọ̀run rí Ọlọ́run ò ní ṣàforíjì fún gbogbo àwọn tó bá ń sọ pọ̀rọ̀ tí mo sọ yóò da yín náà kú tẹ̀lé ni ẹ̀yà tètè gba tèmi torí pé kíni gbogbo ayé ló mọ̀ pé tipátipá láyé fi ń gba tata tí ń ta ní lẹ́nu ẹ gbà ọ̀rọ̀ tí mo sọ yìí dandan ẹni tí ò bá gbà yóò fàyè lẹ̀ ni Muhammadu Buhari so ó lè kú ó yẹ kí DSS ti sọ̀rọ̀ àǹdílé Ọlọ́run ni
ẹ̀yin ọlọ́pàá gírígírígírígírígírí wọn gbọ́dọ̀ ṣe rálì o, wọ́n ti kọ́ ọlọ́pàá sójú ọ̀nà, orí gbogbo yín burú dànù. Ẹ̀yin dà, kí ló dé tẹ̀ lọ àrẹ́sì ọlọ́run báyìí? Tí ọlọ́run jù yín lọ, ikú tí ó pa yín tẹ̀ nílé bí, ẹ̀wù bí tọ́lọ́run gbà yọ sí yín. Á bí ọ̀sẹ̀ ọlọ́run. Ọlọ́run má jẹ́ ń ṣìwàwù láyé mi o. Gbogbo ipò tí ìbáwò kí n wà láyé má jẹ́ ń jọra mi lójú. Ọlọ́run má jẹ́ ń sọ̀pọ́sì kidnapper láyé mi o. Orí inú mi mọ́ bà tòde mi jẹ́. Ẹfun lérí pé òun bá ti oṣùn jẹ́. Oṣùn lérí pé òun bá ti ẹfun jẹ́. Atẹ́fun àtòsùn. Èdú ló bá ti gbogbo wọn jẹ́. A máa dé fá fún gbogbo ẹnikẹ́ni tó bá ń rokúrò ọmọ Adéyẹmọ. Wọ́n máa bó ṣe wà yóò mọ jàkàrà yín láyé ni. Gbogbo ẹni tó bá ti ń rokúrò á máa jàkàrà yín láyé ni. Gbogbo ẹni tó bá ti ń rokúrò èmi Saheed rèé èyí mọ jàkàrà wọn láyé ni. Wọ́n máa tójú mi báyìí gbé wọn sí ni gbogbo ṣe ń jẹ́ tọ́lọ́. Gbogbo yín náà gbogbo ẹni bá ti ń rokúrò yìí ẹ mọ jàkàrà wọn ni. Gbogbo ẹni bá ti fẹ́ tiwa ni o. Muhammadu Buhari tó bá lè jí padà ọmọ àlè ni ọ́. Ọmọ àlè. Àṣẹ ti gún o Saheed rèé èyí tó wí. Àṣẹ gùn lénìí o, àṣẹ ti gùn o. Àní ilé ayé sẹ́ẹ̀, ilé ayé ni ìdájọ́ ẹlòmíì á ti bẹ̀rẹ̀. Ẹlòmíì á rò bóyá òun máa dọ́run kó tó bẹ̀rẹ̀, o ò ní dọ́run. Ṣùgbọ́n o ò ní dọ́run. So that is it. O ò ní dé ọ̀run kí ọ̀run tó láyé. Àwọn tó ń ṣe ìdájọ́ kí wọ́n tó bẹ̀rẹ̀ sí máa ṣe ìdájọ́ ẹ̀. O ò ní dọ́run o. Bẹ́ẹ̀ni, nítorí pé ẹ mọ̀ọ́mọ̀ ẹ̀yin àti ìran Queen Elizabeth, àwọn ìran Lord Lugard, ẹ mọ̀ọ́mọ̀ ẹ̀ ń pa ọmọ Yorùbá lẹ́kún. Ọlọ́run á tú gbogbo yín láṣìírí. Àṣírí yín tẹ rò bóyá ó bò sí tó bò yẹn, àṣírí yín ò ní bò o. Bẹ́ẹ̀ni, àṣírí yín ò ní bò. Àdàbí tẹ́ ẹ̀ bá jẹ nǹkan epo, tẹ́ ẹ̀ kí ń jẹ nǹkan oníyọ̀ mọ́ nìkan. Ẹ wá jókòó, ẹ wá ń fi ọmọ Yorùbá, ẹ wá fi ń jẹ̀yà, ẹ ń kóyà jẹ wá. Ẹ sọ wá di oníbàárà kiri. My people, Buhari don die. See life. See life. The Buhari criminal man that is sent DSS and military to come and kill me middle in the night in July 1st, 2021. He died today. See life. My people, we're supposed to learn about this. That criminal man, Muhammadu Buhari, he don't die. See, I'm alive today. I thank God. God, thank you for my life today. Àníṣe olóyè Sunday ọmọ Adéyẹmọ, gbogbo àwọn tó náwó nínú láti wá àtàkì ilé ẹsẹ̀ bàbá, mo ní wàá máa jàkàrà wọn ní lágbára àṣẹ Èdùmàrè. Olóyè Adéyẹmọ Ìgbòho ṣá, àní wàá máa jàkàrà gbogbo àwọn ọ̀tá ẹ̀ ni, ìwọ lá máa jàkàrà wọn lójú ẹ̀mí ẹ̀ báyìí ni gbogbo wọn á máa gbẹ̀mí mì. Àti gbogbo ọmọ Yorùbá tó náwó sí gbogbo ẹ̀yàkẹ́yà tí ìbá òkú jẹ́ tó náwó sí ilé yẹn sẹ́, ilé tí èmi tí mo ti ń sùn, tí mo ti ń jí. Àní sẹ́ẹ̀, àní a máa jàkàrà wọn ní. Bẹ́ẹ̀ni. Èrò ò tí pọ̀ jù lọ́run, ẹ máa nìṣó sọ́run. Bẹ́ẹ̀ni. Èmi gan tí mò ń sọ̀rọ̀ máa kú lọ́jọ́ kan. Ṣùgbọ́n kí ni mo fẹ́ fi jẹ́ ààbò fún Ọlọ́run tí bá dọ̀hùn. Criminal Fulani man that is with some Yoruba, with some stupid Yoruba people that gang up and come to my house middle in the night. They try to take my life, but God said no. If God say yes, nobody can say no. God said no. See life. You don't die today. Thank God. God, I thank you. Now, Is the London where intelligence
has come out to say this is where the former president Muhammadu Buhari is receiving medical treatment as he's currently bedridden. And this is on the Devonshire Place. You can see there, Koiki Media bringing the world closer to your doorsteps. As you can tell, this is a top-notch medical treatment for a Fulani criminal that wanted to kill Igboho and killed millions of Nigerians through his 8 years of destroying the country, brought in jihadis into the country. And this is what we're saying to those that still think that Nigeria will still be fixable when criminal politicians. So that is the London. Eh, ẹ̀jẹ̀ gbogbo 28,000 ọmọ Yorùbá tí Fúlàní Muhammadu Buhari tí ó pa, àdúrà mi rèé lénìí ni wípé gbogbo ẹ̀jẹ̀ yìí láti èní lọ kó lọ máa dá Aso Rock rú. Kì í tún wá ń ṣe pé kó tú àṣírí pé bóyá ẹnìkan ti kú tipẹ́ àbí gbogbo wa la mọ bó ṣe ń lọ. Ṣùgbọ́n àdúrà mi ni wípé gbogbo àṣírí tó bò sí Aso Rock kí gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa dàrú láti èní lọ. Kíbẹ̀ má tutù o láti èní lọ. Kíbẹ̀ má tutù mọ́. Gbogbo ẹ̀jẹ̀ 28,000 ọmọ Yorùbá tí Muhammadu Buhari gbẹ̀mí wọn tó wá rò bóyá òun àti àwọn ẹbí òun wọ́n máa lọ lásán, ọmọ ẹ̀ á jẹ́ ńbẹ̀ sẹ́. Ẹ ní lọ lásán o. Bẹ́ẹ̀ ni, ibi tí ẹ parí iṣẹ́ ọmọ Yorùbá sí yẹn, àníṣe àní ẹ̀jẹ̀ àwọn ọmọ Yorùbá tí ẹ ti ta kalẹ̀ ó máa bẹ̀rẹ̀ sí ní tú wa ńlẹ̀ ibi tẹ́ so wá mọ́lẹ̀ sí, nítorí pé bẹ̀ ṣe ń ṣe wá, ẹ ẹ̀ ṣe wá pẹ̀lú ojú lásán. Ẹ̀ ń lo agbára lé wa lórí, ẹ̀ tún ń ṣe wípé kẹ́rin wa máa dàrú, ká má gbọ́ra wa yé. Ẹ̀ ń ri odidi màálù mọ́lẹ̀ nítorí titi wa. Ẹ̀jẹ̀ àwọn ọmọ Yorùbá láti èní lọ sẹ́ kó bẹ̀rẹ̀ sí ní máa bí yín. Kí ilé yín má rojú mọ́ láti èní lọ o. Kí ọ̀nà yín kó má ráyè mọ́. Àṣírí tí ẹ rò bóyá ó bò sẹ́ láti èní lọ kó bẹ̀rẹ̀ sí ní máa tú síta. Àṣẹ gùn. Ká dìde ká gba ilẹ̀ Yorùbá ẹnìkan ní rárá ojú yín á já wọn á fojú yín wọn á fi mú Fúlàní á fi mú yín fọn fèrè ẹ ti ní bá ti fi mú yín fọn fèrè ẹ̀ẹ́dẹ̀dó Fúlàní á ṣe yẹn fún yín wọn á fi orí yín gbá bọ́ọ̀lù nígbà tí wọn bá bẹ́ orí yín sílẹ̀ tán wọn máa fi gbá bọ́ọ̀lù wọn ò ní forí ti gbá bọ́ọ̀lù torí mi sọ ọ̀tọ̀ o èmi ò dúró pé ẹnìkan wà kò sórí tẹ́ lè gbé fún mi mo tún sọ bí mo ṣe pú ọ̀tọ̀ bí èkúté lè ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ lè gbé anything fún mi tí màá dẹ̀ ilẹ̀ Yorùbá nation mi lè betray ilẹ̀ Yorùbá mi lè betray bàbá Akíntóyè bàbá yẹn at 90 ó fi ilé àtọ̀nà sílẹ̀ ó yẹ kó wà lórí pẹ̀lú ọmọ ẹ̀ ó ní rárá àbí ilẹ̀ Yorùbá dúró ìyẹn bàbá yẹn máa betray ṣé Ìgbòho tó ti jẹun ṣé kò tó ti ní ọlá tó fi ẹ̀ sílẹ̀ tó lọ pààyàn sí díẹ̀ ni màá ní aláṣejù mi ò lè fi Ìgbòho sílẹ̀ I won't betray these guys. No matter you can propose billions of dollars. Me 1 million, me 2 million. You can give you want to give me $10 billion. I will sell my conscience. Ọ̀pọ̀lọpọ̀ yóò ní ẹlẹ́rìí ọkàn. Ojú hypocrites, band of hypocrites and sycophants ní gbogbo ọmọ Yorùbá. Majority ọmọ Yorùbá, especially integral leader of cockroach and rabbits. Bàbá tó lágbára lé ní tí o mọ̀ fún ṣe olùwọ́. Olùwà gbé mi o, you can trace my voice, I will mention my name, you can try it. Mo lè èmi èsì bẹ́ẹ̀ lè fẹ́ fún. Ẹ tó pété bá ti di president yẹn ẹ ti di lifetime immortal you have become an immortal soul you will die kò sẹ́ni tí ò ní kú ní family kó gbogbo ayé kẹ́kọ́ 100 story building kẹ́kọ́ sí you won't take one time is your grave ó wí ká fi casket yìí ká fi ṣe diamond ká fi ṣe gold ká fi ṣe ròyà mìíràn lóru láyé whatever it is called ìka àti maggots tó máa jẹ gbogbo yín tó ẹ̀yọ́ máa Yorùbá ṣó tán àbí ò tán. Ṣé ó tán tàbí ó tán àwọn ológun àpọ̀lọpọ̀ ẹni dandan nítorí wà ní ilẹ̀ òsì
àgbòrò wọn ti yẹ lọ́wọ́ kù pé wọn ò jẹ́ ká kó ń jáde lọ sí àtẹ lọ jẹun ṣe rí ẹ ṣáà rí ẹ ti gbọ́n tó ṣẹlẹ̀ ok ọ̀pọ̀lọpọ̀ ẹ má bínú òjò rọ̀ ń tàbí so àríwó tẹ bá ń gbọ́ kì í ṣe látòdì ọ̀run wà ní ẹ ti gbọ́n tó ṣẹlẹ̀ sí títí mẹ́sẹ̀jì tí olórí ogun Nàìjíríà president Tinubu tó gbé jáde lánàá good ṣé mo sọ fún yín ẹ fi wọ́n ṣe aláìgbọ́ is it one thing with all of you ẹ rí òótọ́ ẹ dẹ̀ máa di irọ́ mú and you believe irọ́ can become òótọ́ ẹ gbé èké dání èké ẹ gbé counterfeit and you expect that counterfeit will become original kò possible kò sí bí òkùnkùn ṣe lè di ìmọ́lẹ̀ òkùnkùn láti jáde fún ìmọ́lẹ̀ ni the moment tí ìmọ́lẹ̀ bá jáde kúrò nínú ayé òkùnkùn ló máa jẹ́ kó dára two things is either yes or no is either black or white is either darkness or light the two can kò ṣe rí counterfeit àti original wọn ò lè ṣiṣẹ́ bákan náà we told you several times èmi in particular pé ẹ má gbẹ́kẹ̀lé Tinubu don't trust this guy is not kò ní èrò rere kankan bó ti wù kó ní pínpín tó fáwọn ọmọ Yorùbá ṣẹgbọn sọjà tó ọdà tó gbé bàbá nù ó lóun pàṣẹ gbogbo àwọn mílíṣì kan jáde kan crush àwọn kò tiẹ̀ wá sọ pé kò tiẹ̀ dárúkọ boko haram ó ní àwọn terrorist kìíní kan kò dárúkọ méjì àlá ó ní àwọn ọkọwádìí àti àwọn separatists oníkàlọ crush wọn àwọn náà pè separatists àwọn táwọn jíjàgbara àwọn táwọn béèrè fún self determination especially àwọn Yorùbá ṣe é rántí pé ó ti lé ní 2 years tí Tinubu ti wà lórí oyè as the president láti May 2023 and now we're in July so that's over 2 years and almost 2 months gbogbo bàtà ń pa ènìyàn the last 2 years tí wọ́n rí ìtàn lọ ń dáná sọ àwọn villages tó ń gba ìlú máwọn ará Benue Plateau ọmọ ará Ondo State Enugu Bauchi gbogbo ẹ̀ Taraba tí wọ́n ń gbalẹ̀ lọ rẹpẹtẹ tí wọ́n brandish different kind of weapons tí wọ́n ṣọ ẹ̀ ó fún lè táwọn méjì lọ ń dá lọ pẹ̀lú àwọn bandits àwọn terrorists Tinubu rí ogun sọ̀rọ̀ gbogbo bá ṣe ń kó àwọn repentant Boko Haram soldiers sínú the pure and the military ní Nàìjíríà Tinubu kò mú pàtó lágbára dé tí o mọ̀ ṣe gbọ́dọ̀ ó lè wá gbé ní ẹ̀wù kọ́ àwọn mẹ́sàn-án máa yẹn láti láti fún wọn rí wòye èmi èsì táyì lẹ́fẹ̀ẹ́ from May 25 to May 7 president yẹn ẹ̀sì táyì láti láti bá akẹ́kọ̀ọ́ yìí you have become a leader that will be you weak within this kò ṣẹlẹ̀ sí òní ọ̀dọ̀ fún mi kó gbogbo ayé ẹgbẹ́ tẹ̀ka ilé ẹ̀kọ́ ẹ̀sì báyìí wọ́n ọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ ìgbàgbé àwọn ọmọ Yorùbá fẹ́ kàfà ìmọ̀lá wọ́n ti láì fún òye ti ọ̀rẹ́ òun kan fine aspect ní kàwé ṣe kọ́nọ́rì náà ṣe bí i that one ṣe go even kan ṣe ìdárò yára àtọ̀ láì whatever it is no he cannot just deserve any response as far as saying àti máa so my I have told you mo ti sọ several times agenda Fulani ni Tinubu wa carry out agenda Fulani no wa carry out and explain it to everybody's knowledge okay Tinubu is ready to sell ọmọ Yorùbá gbogbo ilẹ̀ Yorùbá fún Fulani the question is ẹsìn sir Mr. President alágbára ìkankan náà ló máa ṣẹlẹ̀ sí Nàìjíríà èmi ò ní kọ́bọ̀ dání ṣùgbọ́n mo lálàáfíà to some extent though ẹ̀yin náà lè jẹ́ kálàáfíà wà Nàìjíríà especially wọ́n Tinubu you are a hypocrite kí lẹ́sọ̀ in the year 2000 when you were addressing Mammoth rally nígbà yẹn Yorùbá can stand on their own kíríkà you don't believe in Nigeria now it is your turn you see how hypocritical you are so ìgbà tí gbogbo àti gbogbo lọ́wọ́ àwọn hotel gbàgbà yẹn because of what you want now you got in it and then after that the worst you can spend in that place Baba Tinubu is 8 years 8 years àwọn predecessors yìí èyí tó lọ gbóná wà wọ́n fẹsẹ̀ palẹ̀ kiri Ọbásanjọ́ nìyẹn ó ṣe ń gbé lẹ́tà àwọn nǹkan oríṣiríṣi gbogbo ìgbà tó wà lórí oyè tó fún Yorùbá ní breathing space ọlọ́ọ̀kì láti sí kí ni ìyàtọ̀ tó wà láàrin ìwà Ọbásanjọ́ gbogbo ìlú mẹ́gbẹ́ Ọbásanjọ́ pàpẹ́ kì í ṣe Yorùbá òun náà ò jiyàn what about you are you not the same I've said it repeatedly you are not a true born Yorùbá son ọmọ Yorùbá ò lè máa gbérù gbèsè tó ń gbé one cannot cross everybody because you are dancing to the script most of my young Yorùbá tẹ́ bá rántí my last message or thereabout charity ọba sí Tinubu ṣe script wọn àti wọn ti sílẹ̀ ní London before the election I listen to the outcome of that meeting but now big win the Fulani tí wọ́n bá London but now okay bye bye your excellency everything has been planned sealed and dusted tẹ́ bá rò pé Tinubu wá gbogbo ilẹ̀ Yorùbá ó kàn forúkọ Yorùbá gba ipò yẹn ni ó kàn fi gbà ni pé kó lọ kọ́ bá ẹsẹ̀ sí àwọn ọ̀rẹ́ sàdí fún irú ìbò yẹn àfẹ́gbọ́rò pẹ̀ mọ́ kó wá ọ̀nà at any cost láti gbé wá wọ́n ṣe gbé Nnamdi Kanu tí ó bá dẹ̀ lè gbé tí ó bá lè ṣe yẹn kó sí ilẹ̀ sọ́run kó má jẹ́ kó wálé kó dé gbẹ́sẹ̀ lè gbogbo àkáǹtẹ̀ jáde ti script Tinubu play
It is take it or leave it. Stop deceiving yourself. Stop deceiving yourself. If you can deceive yourself, that's your own cup of tea. Nobody can deceive me. Me, at my age, can you die twice? Why don't you pick courage and go and meet this guy? Tell him to his full face. What are they interested in? Military color, what am I going to I want to work with? I want to call it. But the only allowed to go, oh, I'm about being a future to oh, you can run walk around. A middle young, about you know, people have anybody. About you say, no, none. Who can put 12 years? Gbogbo gàgà tí wọn náà ṣe wà lọ bóde lọtán ojú àwa wálẹ̀ nígbà bá lọ ọdún tó bá fẹ́ lò ṣe bá fúlàní tó tí wọn dídá tó wà ṣe bí torí ti 20 December ṣe gbé òṣèlú jáde wá fi àwọn bandit bójú ó à ń di lọ wọn fún ẹ wọn gé tọ́jà bẹ́ẹ̀ kíára torí ti Yorùbá nation ló ṣe gbogbo yẹn tó bá mẹ́pẹ́ lọ ni bọ́sì di Ògún bọ́sì di Ṣàngó kó lọ fi Ṣàngó búra kó fò dúdúra kó fi gbájú pé kì í ṣe torí tiwa ló ṣe gbé ọ̀dà yẹn jáde because you are under intense pressure. The Northerners they are pressurizing you, they are revolting against you. Baba Tinubu, you are on your own. Àwọn ọmọ Yorùbá tó bá support yẹ fún 2027 ọba bánlá original máa lè gbọmọ undiluted ọmọ àlè country one ni wọn torí èmi ò mọ orí ẹgbẹ́ ọmọ Yorùbá tó yẹ bá pé tó bá ní ìrònú jinlẹ̀ pé ká gba orílẹ̀-èdè wa níbi tí a ti máa yan falala ká máa jẹ gbádùn bí ìrà inú ṣúgà tán ní lára Tinubu ìnáwó fẹ́ kúlé lórí Tinubu gan gígí àwọn làwọn àtàtì ń gbà fìlà ní Ọ̀ṣun state fìlà ADP or AD whatever ara tá à ń sọ nìyẹn ìjẹkùjẹ ọmọ Yorùbá ti pọ̀ jù àtẹnudẹ ló dẹ̀ máa pa ọ̀pọ̀lọpọ̀ yìí kita 5,000 kẹtó délé kẹtó wọkọ̀ délé kẹtó wọkọ̀ délé 5,000 dísán wọn á ra conscience yìí wọn á ra fúsọ yìí jíjẹ tó bá ṣe ṣe fúsọ tí yìí nìkan náà ní síbẹ̀ yóò ní bẹ́kú àwọn ọmọ ọlọ́mọ tẹ dísáyé kan àwọn ọmọ ọlọ́mọ tó jẹ́ pé wọ́n wá sáyé jẹ́jẹ́ innocently ẹ̀ wá tà wọ́n Tinubu kẹ ẹrú táwọn yẹn kò wú anybody ó bọ́ bá ṣe ń pààyàn lẹ́yìn bá ó bí bá ṣe ń kidnap ó bí bá ṣe ń rape ó bí bá ṣe ń ba ọkọ̀ jẹ́ kó sọ̀rọ̀ nípa yẹn kò ní ká go after gbogbo àwọn Fúlàní headers tó wà lóko sínú yóò ní ká lọ flush wọn kò ní ká lọ gírẹ́tì wọn kò sí ìtókàn ẹ̀yẹ máa bá ṣẹlẹ̀ yan yín Fúlàní mo ní fún Tinubu ìṣọmọ Yorùbá bàbá Tinubu Borno state ló ti wá ìyá ẹnìkan lọ́mọ Yorùbá kò lè jí yẹn kò lè fògbọ́n ẹ̀ gbárí kò lè fi gbárí kò sí ọmọ Yorùbá tẹ́lẹ̀ máa pé ẹ̀jẹ̀ Yorùbá ti di 100% fún mi tá a gbé ọ̀rọ̀ tó gbé jáde láti oṣù tó ti ọdún yìí 2 years Tinubu has no kò sí ìkan tó rí ṣe nípa security náà orí tiwa lọ́fẹ̀ẹ́ dálé the good life with them go after them go kiri kan tó bá go after ọ̀sìn kan ṣèbí ilẹ̀ Yorùbá ẹ̀ èmi ò kú èmi ti máa pé you have already made your plan get away if anything come falling down kó tó lọ bí ọdún tó yàbọ̀ bàbá Tinubu ó máa yálé gbogbo lórí ní àtúbọ̀ kó sá lọ ìdílé ẹni ìrágbè tí ò ní sá lọ àtọ̀tọ̀ wọn tó yẹ sí bó bá tẹ̀ ló fẹ́ gbé play tá bá block airport how do you get out ẹ lè dáhùn alálẹ̀ kẹlẹ́ máa fi wá sílẹ̀ máa sá lọ you can't gbogbo gbàgbà tẹ́ ẹ lọ ṣe ní France àti bama preparation you are preparing some planning for yourself ẹ múra sí ẹ bá yìí wá ó tán lójú àdéhùn asọsọsọsọ ẹlẹ́ẹ̀ni gbọ́ afọ̀fọ̀fọ̀ ẹlẹ́ẹ̀ni gbà agbésílù sílẹ̀ afẹnuwí àpótí alákàrà miaru gẹ́gẹ́ bí sàníṣe kọ́ we talk bàbá kí tó yìí sọ̀rọ̀ títí ìbò nìyẹn kánú nìyẹn ọ̀sìtá gbé lọ tí kẹ́kẹ́ yà tójú tì ní kẹ́kẹ́ ẹ ti gbé kánú lọ sí record over and over ẹ̀wá ń tì nígbà tí yàn ti kẹ̀kẹ́ ológere ti sí ní ìsàn nígbà tí yàn gbá bọ́ kẹ́yà wá ní kẹsẹ̀ ṣe wọ́n ṣá wá tó wọ́n wá làbá sí wọ́n á ní ká máa gbé lọ sí international criminal court Buhari wá pretend ó sick ó pẹ́ kó tó kú dànù gbà tí ó sick ní ìwàláyé kí láǹfààní ẹ̀ láyé kí ni ebi ò tẹ̀lé kókó mo fẹ́ kó náà jẹ́ ìrora gbogbo ẹ̀yin tẹ́ ti wá sínú wàhálà tẹ́ wá gbogbo ẹ̀yin tẹ́ ti jẹ́ pásítọ̀ olórí àti president àti ẹjọ́ àti anybody kẹ́yìn náà jẹ́ ìrora àìmọye ọdún kẹ́ẹ̀rọ lọ́wọ́ kẹ́ẹ̀rọ lẹ́sẹ̀ ìbáni kẹ́ẹ̀ fọ́ lójú because ẹ̀yin lẹ jẹ́ kí omi kò fọ́ lójú tó bá gbé ìtọ́jú tó péye wà Nàìjíríà èmi ò ní jẹ́ tó fọ́ lójú àti fọ́ lójú tán àtúnṣe gbá kò sí kankan kò sẹ́ni tó mọ̀ bá ṣe ń jẹ kò sẹ́ni tó mọ̀ bá ṣe ń sáwọlé kò sẹ́ni tó mọ̀ bá ṣe ń náwó lọ sí sùn ẹ wá sọ wá sínú ìgbèkùn gbogbo yín pátápátá ẹ̀ bọ́ nínú ìgbèkùn tí Ọlọ́run bá ń jẹ́ Ọlọ́run ẹ̀ bọ́ nínú ìgbèkùn ẹ̀yin náà máa jẹ ìrìnàjò náà yín máa jẹ ìrora gbogbo owó tẹ́ kó pamọ́ yẹn kò ní lè sèwé ṣe pépà lówó ṣe pépà ṣe pépà rí náà ni ṣe pépà lọ́wọ́ tẹ́ fi náà bẹ́ẹ̀ bá ṣe ń na báyìí ìwà wàhálà ayé yín kò ní dínkù torí ẹ gbé wá sínú ìgbèkùn àbí ká máa lọ wẹ̀ náà ti sẹ́ bá a lè ṣe máa kó àwọn tó ń mú jẹ àwọn ìyá jẹ máa ṣe wọ́n máa dúnbó èèyàn bíi ti yín wọ́n jẹ gbọ́ pẹ́sì lọ́rùn wọ́n máa ṣe aláwa kó bá rò wọn èèyàn tán pa lórí ní Nàìjíríà lójúmọ́ ó pọ̀ dùn màlúù tí wọ́n pa àwọn ibi tí Nàìjíríà délé nìsín ara àwọn tó ń jẹ ẹran ènìyàn tó fi mu wáìnì tó kọ ẹran yẹn sínú fílàmù ẹ̀yìn politician náà kò lè jí lẹ́yìn gbogbo ẹlẹ́dẹ̀mẹ̀tẹ̀ ẹ̀ jìyà ẹ̀ ní tí ọ̀rùn kẹ́ tó jìyà ọ̀rọ̀ pé ẹ̀ tẹ́ bá jẹ́ ọ̀rùn Ọlọ́run máa ṣe ìdájọ́ yín láyé ẹ̀ ní kú ẹ̀ máa jẹrà láyé
èmi ò fẹ́ kẹ́ kú mi ṣẹlẹ̀ títí Buhari kú mo fẹ́ kó wà láyé kó wà nínú ìrora kó máa ké bóyá ló kọ́míà ló máa mú ni bóyá whatever kó wà nínú ìrora burúkú ara máa ní tiẹ̀ mẹ́pẹ́ èèyàn làwa náà ni mẹ́pẹ́ àti èèyàn mẹ́pẹ́ àlóbi alọ́mọ àwọn wà di kọ́tì sí lójú yín kò sí tẹ́lẹ̀ ṣe nothing tíṣẹ́ bá wà ṣe yàn ṣe ẹni tó lọ́ọ́ bí iṣẹ́ láti aago 6 àárọ̀ tó máa dé padà sí aago 10 alẹ́ ló máa sáré sọ pé òun fẹ́ wà nínú kọ́tísìm àbí yẹn ló máa lọ sọlọ́sọ tó yẹ pé shift work bó ṣe ṣẹlẹ̀ nílùú èbó ẹlòmíì gan ráyè lọ church mọ́ ẹlòmíì ráyè lọ kírun you have to work and earn for your daily living ṣe yẹn wá kó àwọn bandit yẹn lẹ wá ní kó lọ máa pa àwa bàbá èmi ò tiẹ̀ bẹ̀rù fún ẹ̀mí mi ò lè kú jẹ ẹ̀kan lọ àwọn ọ̀nà kìnìkan dies many times before their death I'm not a coward Baba Tinubu you are the head of the cowards so the difference is where so that prove that you are Yoruba man you can't prove it you can't Buhari bọ́sítà ó prove to the world I am a full-blooded because Buhari ní a full-blooded Fulani lò ó fọwọ́ ẹ̀ báyà ó 160 billion or 160 billion ló kó fáwọn méjì láti ṣe kéde iṣẹ́ wo méjì aláṣẹ láti fi lọ disorganize láti fi deal pẹ̀lú wàlúù southwest kó lọ ká lọ ra anything ìwọ ọ̀tẹ́ni tó ń pe anybody Yorùbá pé ẹ̀yẹ ọ̀dọ́ sí ẹ̀ka mo fi lé náà lọ́wọ́ ẹ̀lọ́kẹ́ náà lọ múra wà ń lanu ẹ̀ ṣàkọ ẹ̀ ṣe ẹ̀yàn fata ọmọ yín wà ń pariwo ṣèyí my father is the greatest president kí ni greatness ẹ̀ ṣe tẹ̀ gbèsè tàbí máa tọ́ka sí pé Baba Tinubu 2 years down the line what have you implanted kí ni footprint tẹ̀ gbèsè ká lè tọ́ka sí pé nígbà tí Tinubu wà ní the last year ọ̀bọ̀ ti gbé epo láti 180 per litre bá a ṣe sọ pé Buhari burú tó kò gbé kọjá 180 ó bá ní 87 for 8 years ó gbà ní 87.50 lọ́dọ̀ Jonathan ó láǹdẹ̀ ẹ̀ sí 180 or 190 naira per litre ẹ̀yin dẹ̀ gbé láti 190 múra gbàgà ọ̀bọ̀ 650 first time how many percentage ọkùnrin dẹ̀ ń balẹ̀ àtijọ́ ni àtijọ́ subsidy àtijọ́ tẹ̀ ti yọ subsidy ìdẹ̀rùn wo ló bá wa ní Nàìjíríà gbogbo oúnjẹ ti gbéra sókè sọ transportation ṣe kó kíṣẹ́ nìkan ẹ tún wò oṣù dọ́là at the time títí Buhari lọ dọ́là was at 450 naira per dollar tá a ṣe pariwo ó ti máyé ẹ̀yin débẹ̀ gbúrúgbùn ẹgbẹ́ lọ sí 1000 plus today dollar is about 1700 ní wà láyé yín bàbá Tinubu kí ló dé because you don't spend everything you spend is free you have had more than enough for your shares of the owó Nigeria so kò sí ìtọ́kàn ìbákan ní èèyàn rẹ̀ epo ní 10,000 naira per litre kò sí ìtọ́kàn you don't buy it you don't build house ìgbàtẹ́ tẹ wò sókò 21 billion lẹ́ẹ̀ máa fi innovate ilé Kashima tí Teshima ni àbí Kashima whatever 21 billion naira ẹ̀yin náà wò so Shettima fún ẹ̀ṣẹ̀ o jẹ́ kí n náà wá sí ẹ̀ wá lọ ra private plane presidential plane 150 or 160 billion naira ẹ̀yin kan jayé ọlọ́ba ẹ̀ ń ṣe bó ṣe wù yín at the end of the day Solomon ni all is vanity upon vanity ọ̀nà nìyẹn ẹ̀rẹ̀ tí wàá plane sí ẹ̀ ṣe jẹ́ kí plane yẹn kókó máa gbé ìwọ nínú ilé kó dẹ̀ gbé ìwọ orí bẹ́ẹ̀ kó dẹ̀ mú orúkọ yẹn tẹ́ bá fẹ́ jí láàárọ̀ kí plane wá yí pé bàbá ẹ̀ dìde èmi ò tí rẹ̀ tó lówó nu yín tó lówó tán tó gbé gbogbo ẹ̀ tán tó kọ́lé sí òfurufú ó fi ilé ẹ̀rọ àdúró sí òfurufú without any pillar pé ó gbé ilé yẹn ó gbé sí òfurufú báyìí ìgbà tó máa gbẹ lé owó ọ ìjọ tí n bá máa pẹ́ lórí pé ẹ gbé mọ́tò méjì mẹ́ta mẹ́rin ẹ wá jókòó sí mẹ́tẹ̀ẹ̀ta ilé ẹ̀ka ṣe wá máa dá ìròyìn lọ ìyẹn náà ìmọ̀ pé ìyẹsẹ̀ ti di olówó tẹ ẹ wá sọ̀rọ̀ ayé di immortal soul ẹ ní kú mọ́ ẹ gbà mọ̀ pé ẹ ti ra ayé pa ṣùgbọ́n tẹ́ bá lè ṣe yẹn ìwádìí kí ni lára kókó fẹ́fẹ́ agbára yìí gbogbo agbára tẹ́ ní ọ̀tọ́lọ̀ bá dé kó lu agbára tó nílé yín lórí ṣẹ́yìn àwà láyé ẹ̀dẹ̀ fàyè ní àwọn èèyàn lára just for your selfishness and that of your family. Ọbásanjọ́ dà lẹ́nu olóńgbàgbàdà kiri yẹn kò sí ní tọ́ba Ọbásanjọ́ máa wọlé ní bó wọ super process market kò sẹ́ni tó máa recognize bó wọ ṣọ́ọ̀ṣì gan agbára kankan náà máa fẹ́ wọlé ta ló fẹ́ recognize impact wo a life of no impact is a life of no value. Kí tó ride of value orí kan wà náà kọjá yẹn ó ní àkókò ẹyẹ kan náà pè ní àkókò tó ń lu gínígbó is creating an impact only a life of no impact is a life of no value. Àkókò tó ń lu gínígbó is creating an impact a life of no impact is a life of no value. Baba Tinubu, I don't think you are ready to create any impact and at the end of the day wẹ́gbọ́ asán lórí asán. I won't speak more than this. Àṣà ẹ̀yẹ́ máa yọ̀ bá ẹ̀kú etí bọ̀ ẹ̀ tó máa múra o 2027 ẹ̀kú gbọ́dọ̀ gbọ́ ètí yìí ti dé àti gbàdúmẹ́tì ọ̀pọ̀lọpọ̀ yín ní ìhùdà kọ̀ ẹ̀ tó bọ̀ bá ti jẹ́ tó bá ti wọ́n ní pẹ̀lú ẹ̀ta lábàtà ni ẹ̀ tó bá ti ta sí lára kó lọ fọ̀ kó tún ara ẹ̀ ṣe kó náà wọ ara ẹ̀ wọ́ra yín níta máa jẹ lẹ́ni tó máa tán lálẹ́
ó lẹ̀ ń jìjà you don't fight for something that will last for life lẹ́yìn ìgbà tẹ́ bá lọ tán ọmọ yín wọ́n máa jí èrè ilẹ̀ náà ilẹ̀ Yorùbá. ọ̀rọ̀ ni a tún gbọ́ láṣálẹ́ yìí o. Ohun tí a máa jẹ tá tán. Ohun tí a máa jẹ tá tán. Ohun eléyìí tó yẹ wí pé tá bá ṣe kalẹ̀ tí àwọn àrọmọdọ́mọ wa tí wọ́n á máa jẹ lọ. Nítorí pé kò sí owó tá kó pamọ́ lénìí tí ò ní tán. Àṣírí ibẹ̀ nìyẹn. Owó Abíọ́lá dà lénìí, ibo ló wà? Kò sí oye tí a lè kó pamọ́ tí ò ní tán. Kò sí. Kò sí. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ wà nípò kan tàbí kejì. Fúlàní kò yẹ kó ní agbára jù yín lọ. Bàbá yẹn sọ ọ́, wọ́n ní British ò kó wa lẹ́rú mọ́. Wọ́n ní àwa fúnra wa la wá ń kóra wa lẹ́rú. Òótọ́ dẹ̀ ni. Àwa fúnra wa ni. Nítorí pé ìgbà tí ìwé tá jọ tiwọ́ tán sọ wí pé a jọ tiwọ́ sí tó ti expire ní 2014, kí ló ná wa láti wí pé ká gbé ìgbésẹ̀ tó nípọn ká sowọ́ papọ̀ mọ́ bàbá Akíntóyè. Ìgbésẹ̀ tẹ́ ẹ fi máa ṣe bẹ́ẹ̀. Ikú lẹ fi ń lé àwọn bàbá oníbàbá kiri. Bẹ́ẹ̀ ikú yẹn á dẹ̀ dà lérí yín, á dà lérí àwọn ọmọ yín. Bẹ́ẹ̀ ni. Nítorí pé ohun tí ẹ rí nínú orílẹ̀-èdè Nàìjíríà kò ju wí pé ẹ̀yin fi ń ṣe pé bámúbámú lẹ yó. Ẹ ẹ̀ mọ̀ bóyá ebi ń pa ọmọ ẹnìkọ́ọ̀kan. Àwa dẹ̀ ń jẹ́ kó yé yín wí pé èyí tí ẹ ti jẹ wá máyé ó ti tó. Bí ẹ fẹ́ bí ẹ kọ̀, àwa ò lágbára tó yín. Ẹ̀yin lẹ̀ ń lòbọ́, àwa ò ń lòbọn. Ṣùgbọ́n a lọ́lọ́run tó ṣetán láti gbèjà wa jà. Kò sí nǹkan tó lọ títí o. Bẹ́ẹ̀ ni. Bá wù yín, ẹ rántí. Bá wù yín, ẹ má rántí. Àwọn ìgbìmọ̀ tó ń da orílẹ̀-èdè rú sẹ́, àní eléyìí tí ò bá kú lára yín sẹ́, èdè àìyedè ò ní jẹ́ kẹ́rin yín gún mọ́. Èdè àìyedè ò ní jẹ́ kẹ́rin yín tò mọ́. Gbogbo ẹ̀jẹ̀ ọmọ Yorùbá 28,000 tí Muhammadu Buhari tó ti ta sílẹ̀ á bẹ̀rẹ̀ sí ní máa dà yín lédè rú. Ẹ ẹ̀ ní nísinmi mọ́, gbogbo yín pátápátá. Bẹ́ẹ̀ ni. Gbogbo ibi tí ẹ ti ń ṣe ìpàdé òkùnkùn yín, ara ò ní tù yín ńbẹ̀. Ẹ ẹ̀ ní nísinmi. Gbogbo ibẹ̀ á máa gbóná mọ́ yín ni. Gbogbo ibi tẹ́ ti ń ṣe ìpàdé òkùnkùn lérí ọmọ Yorùbá, ara á máa ni yín ńbẹ̀ ni. Ibẹ̀ á máa gbóná mọ́ yín ni. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ la ṣe rí. Torí a ò mọ̀ nǹkan tá gbà lọ́wọ́ yín. Kí ló wà ńbẹ̀ tí gbogbo yín ò lè fi ìwà jọ Ọlọ́run? Kẹ́ ẹ tiẹ̀ ṣé kí gbogbo ẹ̀ gún. Kémi àti àwọn ọmọ yín ká jọ ní the same equal right. Kí ló wà ńbẹ̀? Ẹ wá gbé gbogbo ẹ̀tọ́ ọmọ Yorùbá, ẹ wá gbé fún ọmọ tiyín nìkan. Ọmọ tiyín nìkan ló ní security lẹ́yìn. Ọmọ tiyín nìkan ló ń lo mọ́tò tó dáa. Ọmọ tiyín nìkan ló ń ralé kiri gbogbo orílẹ̀-èdè. Kí la ṣe fún yín ná? Kí la gbà lọ́wọ́ yín? Kí la rà ńgbà yín tá à ti sanwó? Bí ẹ fẹ́ bí ẹ kọ̀ sẹ́, àní bí ẹ ṣe sọ gbogbo àwa ọmọ Yorùbá bẹ́ ṣe sọ wá di oníbárà sẹ́,
àní ara á máa ni yín ni sẹ́, ilé á máa gbóná mọ́ yín, gbogbo ilé tẹ́ ẹ fi owó náà tẹ́ ẹ fi ń kó jọ, gbogbo mọ́tò tẹ́ ẹ fi ń gùn, àní á máa gbóná mọ́ yín ni sẹ́, ara ò ní tù yín, ìnira á máa jẹ́ tiyín lágbára àṣẹ Èdùà. Àdàbí tó bá jẹ́ pé ẹ jọ̀ọ́ ẹ má bínú sí wa, àwọn ọmọ Oòduà ló ń sun ẹkún lẹ́nu ọ̀nà. Àdàbí tó bá jẹ́ wí pé kì í ṣe right ọmọ Yorùbá lẹ̀ ń kó sí àpò tiyín nìkan, gbogbo àǹfààní tó yẹ kí ọmọ Yorùbá máa jẹ, ẹ wá ń gádà gbogbo ẹ̀ mọ́ra, ẹ̀ ń kó lọ sí abroad, ẹ lọ fi ń tún ìlú onílùú ṣe, ọmọ tiyín ń ra ilé kiri ìlú onílùú bó ṣe wù ú. Ẹ̀yin náà lẹ̀ ń kọ́ gbogbo nǹkan tó dáa, gbogbo nǹkan tó dáa yẹn lẹ̀ ń rà á kiri ìlú òyìnbó. Elédùmarè á bi yín, á dẹ̀ béèrè ẹ̀mí yín, bẹ́ẹ̀ ni. Bó ṣe ti ń béèrè àwọn ẹ̀mí àwọn kan lọ́wọ́lọ́wọ́. Pẹ́ kán tó para wọn dànù. Ó pẹ́ kẹ́ tó para yín dànù. Tí ẹ bá kọ̀, tẹ́ bá ní pé ẹ̀ ní jáwọ́ sẹ́, àní Elédùmarè á gba okùn ẹ̀mí yín. Kí la ṣe fún yín ná? Ẹ tú ọmọ Yorùbá ńlẹ̀. Enough is enough. Ẹ tú ọmọ Yorùbá ńlẹ̀. Ẹlòmíì, àìsàn tó ń pa ẹlòmíì kò ń ṣe àìsàn tó nǹkan bẹ́yẹn, but owó díẹ̀ ṣá ló kàn need láti wí pé kó fi treat irú àìsàn bẹ́ẹ̀ tí ò sí agbára. At the end of the day, ẹ máa gbọ́ pé irú onítọ̀hún ó kàn dédé sùn, kò jí mọ́. Ọ̀pọ̀lọpọ̀ mẹ̀kúnnù ló ti di aláìsàn sínú ara láti ara ebi. Bẹ́ẹ̀ ni, láti ara ebi. Kò sí pé ní Nigeria today now, mi ì lè sọ ẹlòmíì o, mi ì lè sọ ẹlòmíì o, but ní èmi o, tí mo ti sun oorun bóyá 4 to 5 hours rí, ó ti pẹ́, kò ń ṣe ọdún yìí rárá. Ṣe ni màá ranjú kalẹ̀ eléyìí tójú máa fi mọ́. Ṣe ni màá ranjú kalẹ̀ nígbà tó jẹ́ pé ìrònú ni. Ìrònú ni. Ẹ̀yin kan ẹ dẹ̀ fi wá cash out kiri. Ẹ fi wá ra latest motor kiri. Iṣẹ́ wo ni igi wo ni family Adeleke bá Nàìjíríà là? Gutter wo ló bá wọn gbẹ́ tó fi rí owó tó rí yẹn ní under Nàìjíríà? Ẹ̀yin kan bá wá ṣe tán, ẹ máa sọ pé àwọn family Adeleke wọn ò ṣe kinní kan, wọn ò jáwó wọn nídìí òṣèlú, iṣẹ́ wọn ná ṣe. Iṣẹ́ wo ná ṣe? Owó tó yẹ kí èèyàn bíi 10,000 kán jọ ní, ẹni ẹyọ kan á wá dá nìkan kó sí àkàkà ara ẹ̀.
ẹni ẹyọ kan. Ìlú òyìnbó tí ẹ̀ ń lọ, ṣé irú àpẹẹrẹ tí ẹ̀ ń dé bá ńbẹ̀ nìyẹn? Nígbà téèyàn kan sọ fún yín pé òun fún yín ní òmìnira, tí gbogbo nǹkan tí wọ́n dẹ̀ ń pè ní òmìnira tí tán fi ń gbà pé ìlú ti ní independent tí ò sí nínú ẹ̀ tó dẹ̀ wà ní ìlú titi ẹ̀, ẹ̀yin dẹ̀ ń lọbẹ̀ ẹ̀ ń fojú rí gbogbo nǹkan. Ẹ̀ ń fojú rí gbogbo nǹkan. Ìlú yẹn lẹ dẹ̀ wá sọ pé ká ṣì máa báṣe lọ. Nígbà tó bá tó àsìkò sẹ́ẹ̀, gbogbo agbára tẹ ní, ẹ̀ ń mọ̀ pé òtúbá ń tẹ́ni lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run á fa ìjọba yín ya. Bẹ́ẹ̀ni, Ọlọ́run á fa ìjọba yín ya. Ẹ̀yin àti ìjọba British àti ìjọba àwọn Abdulsalam, Babangida and co, family Yar'Adua tí wọn ò padà lẹ́yìn wa, Sultan Sokoto, Gumi gbogbo wọn, Ọlọ́run á fa ìjọba yín ya. El-Rufai, gbogbo yín àtẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ̀ ń gbìmọ̀ pọ̀ mọ́ wọn, Ọlọ́run á fa ìjọba yín ya sẹ́ẹ̀. Bí ẹ fẹ́ bí ẹ kọ̀. 2027 yìí sẹ́ẹ̀, àní kò ní ṣeé ṣe fún yín. Á nira fún yín ni sẹ́ẹ̀, kò ní ṣeé ṣe fún yín, ẹ̀ ń tanra yín ni. 2027 tí gbogbo yín ń lépa kiri yẹn, ẹ̀ ń tanra yín ni sẹ́ẹ̀. Kò ní ṣeé ṣe. Gbogbo nǹkan á dàrú mọ́ yín lójú, kò ní ṣeé ṣe sẹ́ẹ̀ lágbára àṣẹ Èdùà. Àsìkò ti tó. Bẹ́ẹ̀ni, ẹ̀san yẹn á dẹ̀ ké. Kò sí bẹ́ ṣe lè yẹ́, ó máa ké ni. Àdàbí tó bá jẹ́ pé mo ti jẹ nǹkan tó wù mí lénìí, a dẹ̀ kí ń ṣọ̀lẹ, à ń ṣiṣẹ́. Bo lọ ṣiṣẹ́ lénìí báyìí, bo rí 10,000 naira wálé láti ibi iṣẹ́, kò rán anything, kò sí nǹkan kan tó ràn. Kò sí nǹkan kan tó ràn. Ẹ wá sọ wá di ọ̀lẹ. Àwọn ìwàkiwà tí ò yẹ kí ọmọ Yorùbá máa hù, ibi tí ò yẹ ká ti máa bá ọmọ Yorùbá ti wá di ẹni tí à ń bá ńbẹ̀. Bàbá yẹn sọ nínú ọ̀rọ̀ wọn, wọ́n ní tí iṣẹ́ bá wà fún everybody, wọ́n ní ṣé ọmọ tó ti jí láti àárọ̀ tó ti gba ibi iṣẹ́ ẹ̀ lọ, wọ́n ní ṣé òun ló fẹ́ rántí pé òun fẹ́ kẹ́gbẹ́kẹ́gbẹ́ kan. Bàbá mi orílẹ̀-èdè Yorùbá wọ́n sọ̀rọ̀ kan, wọ́n ní ọmọ secondary school tó bá ti dé láti ibi iṣẹ́, ọjọ́ tí wọn ò bá lọ school, ó níbi tó ti ń ṣiṣẹ́. $15 wọ́n ní wọ́n ń san fún ibi iṣẹ́. Wọ́n ní ó tún wá ń sọ pé òun fẹ́ ra ajá. Wọ́n náwọn dẹ̀ mọ̀ pé ó ní owó ẹ̀. Wọ́n ní because wọ́n mọ̀ pé ó worth millions of naira, millions of dollars lọmọ yẹn. Per hour ni wọ́n ní wọ́n ń san $15 fún. Ibo lẹ ti lè ṣiṣẹ́ per hour nínú orílẹ̀-èdè Nàìjíríà báyìí tán lè san 50,000 fún yín àbí 30,000? Iṣẹ́ wo lẹ lè ṣe báyìí léèdé báyìí láì ṣe pé ẹ mú nǹkan tí ò ń ṣe tiyín mọ́ra tí ẹ fi lè rí 30,000 léèdé? Iṣẹ́ wo ni? Gbogbo àwọn tó wà lọ́fíìsì ìjọba gan, runs gbogbo wọn fi ń gbéra. Ẹ báà mọ̀ wọ́n, runs gbogbo wọn fi ń gbéra. Bẹ́ẹ̀ni, tí a bá kọ̀ tá bá sọ ìlú yìí kalẹ̀,
ẹ wò ó, ti ọlọ́pàá la ṣì ń sọ lọ́jọ́ kìíní àná tá a sọ pé ọlọ́pàá ń gba rìbá. Eléyìí tó ń ṣẹlẹ̀ lọ́fíìsì ìjọba lọ́wọ́lọ́wọ́ táwa ń rí tí a bá kọ̀ sẹ́ẹ̀, tá à bá break orílẹ̀-èdè Nàìjíríà, tá à break ẹ̀, ká pieces ẹ̀, olúkálùkù mú ti tiẹ̀, olúkálùkù máa bá tiẹ̀ lọ. Nǹkan á bàjẹ́ ju bá ṣe rò. Ibi tá a ṣì wá yẹn ó ṣì jìnnà gan o síbi tá a ṣì ń lọ. Tá a bá refuse láti mú wálẹ̀, a ò ní rí jù báyìí fún ti tèní. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ti darapọ̀ mọ́ wa, tẹ́ ti bá wa like, tẹ́ ti bá wa share. À ń bẹ̀ yín, à ń rọ̀ yín ni. Ìjàngbara ò ń ṣe ọ̀fẹ́. Ẹ bá wa support Koiki Media. Koiki Media, ohun tí bàbá yẹn ń forí rọ́ ó pọ̀. Ká tó máa lọ lórí ètò, ẹ jẹ́ kí n sọ àwọn àṣírí kan fún yín. Koiki Media ò rán mi láti sọ, but màá sọ nítorí pé ohun tí mo rí ni tó hàn sí mi kedere, kì í ṣe nǹkan tó ó kàn jẹ́ pé mi kàn lè máa fi evidence ẹ̀ máa wọ̀n yín lórí àwòrán ni. Gbogbo orí mídíà tẹ́ rí ta ti ń sọ̀rọ̀ yìí ni wọ́n ti ń report bàbá yẹn, wọ́n ti ń report àwọn page yìí. Kò sí nǹkan kan tó ń wọlé látorí àwọn page yìí. Ìwọ̀nba tọ́rọ́ kọ́bọ̀ tẹ́yin náà fi ń support ni bàbá yẹn fi ń ṣe sub fún wa. Ẹ dẹ̀ mọ̀ pé nǹkan tá gbé dání a ò gbọdọ̀ jẹ́ kó sú wa, a ò gbọdọ̀ jẹ́ kó rẹ̀ wá. Ṣùgbọ́n tó bá ti ń di wípé a ò rí sub ṣe, okay, bá a ṣe ń pariwo, tá sì ṣe ń pariwo yìí báyìí, òun ni ò tíì jẹ́ kí gbogbo ẹ̀ kó tiẹ̀ ti kú pátápátá, nítorí pé mídíà mélòó ẹ tún rí tó ń pariwo bí Koiki Media ṣe ń pariwo pé àníṣe no going back ni. Mídíà mélòó? Most of them wọn ṣèbí wọ́n ti wọlé tán. A à sọ pé gbogbo wọn náà ló ti wọlé tán o, but most of them wọ́n ti wọlé tán now. So ìwọ̀nba tọ́rọ́ kọ́bọ̀ tẹ́ fi ń support ẹ̀ náà ló ti ń ṣe sub fáwa. Ibòmíì wà tá à need láti lọ, ibẹ̀ lá ti fún wa lówó mọ́tò. So a bẹ̀ yín ni, a rọ̀ yín ni, ẹ support mídíà nítorí pé mídíà yìí kì í ṣe mídíà kì í ṣe page tó yẹ kí ọmọ Yorùbá wá tì. Kò ń ṣe page tó yẹ kí ọmọ Yorùbá wá tì. Ẹ support man yìí. Bẹ́ẹ̀ni, iṣẹ́ takuntakun tí Mr. Koiki àti ìyá wọn tí wọ́n ń ṣe nínú ìrìnàjò yìí kò kéré. Bẹ́ẹ̀ni, ohun tí mo mọ̀ ni, ohun tí èmi ò bá mọ̀ mi ò ń bá wọn sọ. Kì í ṣe pé bóyá torí oye tí Mr. Koiki fẹ́ fún èmi ni èmi ṣe ń sọ. Time to time wọ́n attack page wa. Lẹ́nu ọjọ́ mẹ́ta báyìí ní bí 3 days ago àbí bí 4 days ago ni another one ó sì tún ṣẹlẹ̀. So a bẹ̀ yín ni o, a rọ̀ yín ni. Ẹ bá wa ẹ ran page lọ́wọ́ láti rí pé kẹ́ lè máa rí wa wò jù báyìí lọ. Ilẹ̀ Oòduà á gbè wá o, ọ̀dàlẹ̀ nìkan ni ò ní gbè o. Ibi tí ẹ dẹ̀ tí ń mówó ni gbogbo yín tẹ́ ń support Koiki Media. A gbà ládùúrà pé Ọba mi Èdùmàrè á máa fi ọ̀pọ̀lọpọ̀ á máa fi rọ́pò síbẹ̀ o. Ẹ ní ná kan tán kí míì tó wọlé. Ọwọ́ yín ò ní kàn sálẹ̀ àpò. Ẹ máa rí ṣe o, ẹ máa rí jẹ, ẹ máa rí ná, ẹ máa rí lò. Ààbò tó dájú tó péye á dájú lórí àwọn ọmọ yín o. Gbogbo nǹkan yín, ààbò á máa dájú lórí gbogbo àwọn dúkìá yín o. Àtẹ̀yin tẹ́ wà nílé, àtẹ̀yin tẹ́ wà lókè òkun, gbogbo Koiki Media fans, gbogbo ajìjàgbara pátápátá, a ní wára wa tì o. A jọ máa délẹ̀ lérí ni lágbára àṣẹ Èdùà. Ó kàn ṣì ń rí báyìí ni o. Bẹ́ẹ̀ni, ó kàn ṣì ń rí báyìí ni. A máa délẹ̀ lérí o. Yorùbá nation, no going back. Koiki Media, bringing the world closer to your doorstep.
ẹ ṣé o. A kí yín lẹ́ẹ̀kan sí, a máa need láti wind down program ní kòpẹ́kòpẹ́.